yìí yóò tù wá lára lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olóṣèlú ṣe ń para mọ́ fún ìgbáradì ètò ìbò ọdún 2027, ìfihàn nínú ìròyìn wípé àwọn alágbára yóò figagbága nínú ẹgbẹ́ òṣèlú, pàápàá jù nínú àwọn tí wọ́n ṣẹ̀dá sílẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí wọ́n pè ní African Democratic Congress ADC, látàrí àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò lóṣèlú tí wọ́n kóra jọ pọ̀ sínú ẹgbẹ́ òṣèlú náà, tó sì jẹ́ pé gbogbo wọn pátá ní òfin ẹ̀gbà ètò ẹnu wọn dámì. Oníkálukú wọn ló fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2027 láti lè bá ààrẹ Bọ́lá Tinubu ta kàngbọ̀n nínú ètò ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, lára àwọn ènìyàn tí wọ́n gbà lérò rèé wípé ó ṣeé ṣe kí wọ́n díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ńlá ti rí Àtíkù Abubakar, Peter Obi, Rotimi Amechi, bákan náà Goodluck Ebele Jonathan láti inú ẹgbẹ́ òṣèlú PDP náà ń gbáradì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ṣé èèyàn mẹ́ta kò lè dúró méjì méjì, bẹ́ẹ̀ sì rèé bí ènìyàn méjì bá ń tayò ọlọ́pọ̀n, ẹnìkan ni ó jáwé olúborí nígbà tí ẹnìkejì yóò fìdí rẹmi síwájú kó tó di pé oníkálukú wọn bọ́ sí ìta gbangba láti ta kàngbọ̀n nínú ètò ìbọdún 2027. Dandan ni kí wọ́n ṣe ètò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú kankan, léyìí tó bá jẹ́ wípé tó jáwé olúborí nínú ètò ìbò abẹ́lé náà ni wọn yóò fawọ́ rẹ̀ sókè láti lọ ṣojú ẹgbẹ́ òṣèlú èyí tó ti jáde, pàápàá jù ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Báyìí ni àwọn ọmọ Nàìjíríà àti ẹgbẹ́ òṣèlú ADC tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lóníkálukú wọn ti ń gbáradì fojú sọ́nà ta ni yóò bá ààrẹ Bọ́lá Tinubu ta kàngbọ̀n, èyí tí wọ́n gbà lérò pé dídá ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ ni láti fi yọ ààrẹ Tinubu kúrò lórí ipò, tòun ti ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n dágbére fún wọn láti fi ilé ìjọba ìlú Àbújá sílẹ̀, àti ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ètò gbogbo ó dínú ètò ìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ni wọ́n ti fi ẹ̀sùn kan àjọ EFCC báyìí wípé gbogbo ìgbáradì àti bí wọ́n ṣe ń fi ọwọ́ òfin mú àwọn ògúnnágbòǹgbò lóṣèlú yìí fi hàn wípé àjọ EFCC ni wọ́n ń gbáradì láti rí pé ètò ìbò ọdún 2027 wọ́n bá jẹ́ fún ẹgbẹ́ òṣèlú ADC. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ńlájọ EFCC ni wọ́n mú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa tó ń ṣojú láti ìpínlẹ̀ Sokoto báyìí, Aminu Waziri Tambuwa, lórí ẹ̀sùn owó kan èyí tó dín díẹ̀ ní bílíọ̀nù lọ́nà igba náírà 189 billion naira, èyí tí wọ́n ní Tambuwa ó lù ní pọ́npọ́ lórí kó wá ṣàlàyé ibi tí ọ̀rọ̀ owó náà ṣe jẹ́ ẹgbẹ́ òṣèlú ADC látẹnu agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú náà ọ̀gbẹ́ni Malam Bọ́lá Abdullahi tó ní ẹni tí wọ́n tún fojú sí láti fi ọwọ́ òfin mú báyìí náà ni David Mark, èyí tí wọ́n ní kóun náà kó máa bọ̀ lórí ìwé kan tí wọ́n ti kan ránṣẹ́ sí kó wá ṣàlàyé ọ̀rọ̀ owó kan. Bọ́lá Abdullahi ní lẹ́yìn ọdún bíi 10 èyí tí David Mark ti fi ipò ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin sílẹ̀ ni wọ́n ṣẹ̀ ṣí ìwé ìrántí kan ó léyìí fi hàn wípé ẹgbẹ́ òṣèlú ADC ní àfojúsùn àjọ EFCC èyí tí wọ́n ń lò wọ́n láti fi dàbàrú kí wọ́n má lè ní ẹnu síwájú ètò ìbò ọdún 2027. Lákòótán, ó ní òun rọ àjọ EFCC láti fi ọgbọ́n àti sùúrù kí wọ́n fi ṣe nítorí àwọn tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú APC náà, ogunlọ́gọ̀ wọn náà ló lu owó pọ́npọ́
bí wọ́n sì jẹ́ wípé ìwà jẹbánu ni wọ́n gbé wọ̀ bí ẹ̀wù ó ṣe jẹ́ wípé wọ́n fi apáàdì gẹ̀rẹ̀jẹ̀dá tí wọ́n fi bò ó mọ́lẹ̀ èyí tí wọ́n ń kalẹ̀ onílé láti fi wọ́n ṣe ẹ̀sín gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ADC ti fi ròyìn náà léde lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Àwọn ẹgbẹ́ onímàálù ẹ̀yà ti Haúsá tòun ti Fúlàní ètò wọn pè ní Miyetti Allah Kútà Hórè Fúlàní eléyìí tí wọ́n ní ẹgbẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn mà ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o wípé àwọn fẹ́ bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ eléyìí tí ó mú kí àlàáfíà ó jọba látàrí ẹ̀sùn èyí tí wọ́n fi ń kàn wọ́n wípé àwọn tí wọ́n ń da ẹran màálù jẹ àwọn ni wọ́n ń dá wàhálà sílẹ̀ nípa ìdí èyí púpọ̀ nínú màálù àti àwọn Fúlàní tó ń ti àwọn Haúsá tó ń da màálù jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti fi ọwọ́ òfin kó wọn báyìí tó ń ti màálù wọn tí wọ́n sì ń ṣe ẹ̀wọ̀n àti ẹran àtènìyàn ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ohun tá à ń wá lọ ṣókó tó ń bẹ lápò ṣòkòtò wa o àfojúsùn oníkálukú àti bí ọ̀rọ̀ ṣe yé wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ẹgbẹ́ Miyetti Allah ni bí wọ́n bá wò ó dáadáa àwọn tiwọn o àwọn ìṣe ẹni tí ń dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ sì rí àwọn kì í fa wàhálà eléyìí wọ́n sọ́sọ́sọ́sọ́kèrè bí kò ṣe wípé àlàáfíà ńlá wọn wà o àwọn ẹgbẹ́ Miyetti Allah ni púpọ̀ nínú wọn ló jẹ́ wípé àtọmọ àti bàbá àtìyá àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n bí wọn sí tí wọ́n sì dàgbà síbẹ̀ léyìí táwọn náà ti di ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa ìdí èyí àlàáfíà àti ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń làwọn wá àwọn ò lè fi ọjọ́ kan wá ìṣubú tàbí ìdààmú sínú ìpínlẹ̀ náà wọ́n ní kódà lára àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n á máa lọ àwọn lọ́wọ́ gbà tó ń ti oríṣiríṣi àwọn ọ̀nà tí wọ́n gbà gba owó lọ́wọ́ wọn léyìí tó jẹ́ wípé ó mú ọwọ́ kan jàre màkàrú àti jìbìtì dání wọ́n ní bí àwọn bá kọ̀ tí wọ́n bá sanwó náà ojú àgàn ìjà ni àwọn òṣìṣẹ́ ìjọba yìí máa ń gbé kọ àwọn nípa ìdí èyí wọ́n ní aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọwọ́ alámòjútó eléyìí tó rí sí ètò ọ̀gbìn àti ohun ọ̀sìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń làwọn fẹ́ bá sọ̀rọ̀ àti gómìnà Ṣèyí Mákindé o láti lè fi ara àwọn hàn wípé ọmọlúàbí tọkùnrin tóbìnrin làwọn jẹ́ o àti wípé omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o àwọn ti ní ilé bẹ́ẹ̀ sì rèé àwọn ti ní ẹbí ń bẹ léyìí tó fi hàn wípé àwọn ti di ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹ̀yà nínú èdè àti nínú ìṣesí ọmọ bíbí inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń làwọn jẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ Miyetti Allah ti sọ kí àlàáfíà lè jọba lóhun gbogbo tí àwọn wá ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe wàhálà ìdààmú ń làwọn wá fún ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣé béèyàn bá jẹun yóò tán bẹ́kùbẹ́kù lókù tí ó máa wá o ọ̀kẹ́rẹ́ tó jẹun yóò tó ṣenú gbẹndu sí ọlọ́dẹ ẹni tí ó bá ti yó òun ni ó máa ń wá ayọ̀ ló sì máa ń pa ẹni tó bá ti yó ẹni ebi ń pa kò lè rójú ìjà débi tí yóò rójú eré o èyí ni àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ látọwọ́ àwọn afurasí kan èyí tí wọ́n gbà lérò wípé wọ́n jẹ́ ọmọ yahoo èyí tí wọ́n gbé ètò kan kalẹ̀ eré sísá pẹ̀lú ọkọ̀ èyí tí wọ́n ní ẹni tí ọkọ̀ rẹ̀ bá sáré jù yóò gba ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà 30,000 naira car racing èyí tí wọ́n ṣe ní Ìpara Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn tó sì mú ẹ̀mí ènìyàn 5 dání o ó ṣojú mi kòró kan èyí tí wọ́n ní kí wọ́n forúkọ bò wọ́n láṣìírí ṣe é lálàyé fún àwọn oníròyìn wípé àwọn ọmọ yahoo yìí ni wọ́n jẹun yóò tàn tí wọ́n ní àwọn fẹ́ fi ọkọ̀ sá eré àwọn sì máa fún ẹni tó bá já ìwé olúborí tó ṣe ipò kíní ní ẹ̀bùn owó tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ eré sísá tó ń ti ọkọ̀ wọn ní agbègbè Ìpara Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ yahoo ọ̀hún ìjánu ọkọ̀ rẹ̀ ló daṣẹ́lẹ̀ lójijì tó sì sọ ojúwòye nù èyí tó lọ kọlu ẹni tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ nínú ṣọ́ọ̀bù tó jẹ́ pé ènìyàn 2 ló pa lẹ́yìn èyí àwọn ọmọ yahoo 3 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí àpapọ̀ àwọn ènìyàn tó jẹ́ Ọlọ́run bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ń lọ bíi 5 oṣojú mi kòrónà ní ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà yìí ní nǹkan bíi aago 2 ọ̀sán ní Ìpara Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ọmọ yahoo 3 òun ló dágbére fún ayé tó ń ti àwọn èèyàn 2 èyí tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tiwọn èyí tí wọ́n lọ fi ọkọ̀ kọ́ ní ibi tí wọ́n ti ń sá eré ọ̀hún. Mo
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Kò tán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Jude Abaga, tí gbogbo èèyàn mọ̀ sí MI, man ló ti ní agboolé olórin ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó jẹ́ ohun tó mú ìyàlẹ́nu tó sì ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu wípé àwọn tí wọ́n ń kó owó síbẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n ń kọ orin tàkasùfé nílẹ̀ yìí, púpọ̀ nínú àwọn alátìlẹ́yìn wọn ló jẹ́ àwọn ọmọ yahoo àti àwọn tí wọ́n hùwà jìbìtì àti ìwà gbájú rẹ̀ lórí ayélujára gbogbo látàrí àìṣedédé ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti púpọ̀ nínú àwọn tí wọ́n lọ́hùn gbà fún láwùjọ bí wọ́n ṣe kọ̀ jálẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn olórin. Wọ́n sì ní ohun gbogbo òun ló ní àsìkò fún o. Ó ní báyìí àsìkò ti tó láti mú àyípadà rere bá ẹ̀ka amúlùúdùn pàápàá jù agboolé orin ní orílẹ̀-èdè Nàìjíríà. MI tó sọ̀rọ̀ náà lórí ètò kan sọjú wòye rẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òun bá jókòó tóun bá wo ìpilẹ̀ṣẹ̀ àti àsìkò yìí, òun yóò rí wípé púpọ̀ nínú àwọn tí wọ́n ń kọrin tàkasùfé lásìkò yìí ni wọ́n ń gbádùn, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà rí àwọn alátìlẹyìn àtowó yìí lójọ́nà tí ò mọ́, léyìí tó sì jẹ́ wípé àwọn tó lẹ́tọ̀ọ́ láti ṣe àtìlẹyìn fún wọn ló kọ̀ jálẹ̀ láti ṣe àtìlẹyìn. Ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ọ̀hún tí wọ́n ṣe lè kọ̀ jálẹ̀ láti má gba owó ọ̀hún látọwọ́ àwọn ní jìbìtì èyí tí wọ́n fura sí wípé owó wọn kò mọ́. Ó wá rọ ìjọba àpapọ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí àwọn tí wọ́n ń kọrin agboolé amúlùúdùn kí wọ́n lè rí nǹkan tó dáa tọ́ka sí nínú ìgbé ayé wọn lórí iṣẹ́ àti ẹ̀bùn tí Ọlọ́run ọba tó bùn wọ́n, kí àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ jìbìtì yìí kí wọ́n lè jáwọ́ ńbẹ̀. Ó ní bí orílẹ̀-èdè bá dáa, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni ò ní sí, ṣùgbọ́n ìkùnà àti ìjákulẹ̀ ìjọba ló fà á tí oníkálukú ṣe ń wá gbogbo ọ̀nà láti lè jẹun ẹ̀mẹ́ta pé kó sì lè bẹ́pẹ́ pé ní àwùjọ àwọn ẹni rere. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì, mo gbà á ládùúrà wípé ilé òní lè wà, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.